Òjijì ológo, a ní òjijì ológo, owó ti gbogbo, òjijì ológo. Ó yá máa bọ̀, mélèé nìkan tó. Mélèé nìkan tó. Torí Victoria láṣẹ wà níbí lẹ́yìn. Mélèé nìkan tó. Mélèé nìkan tó. Ó yá máa fi pé àjọ dọ́bà. Àjọ dọ́bà ni. Owó ti gbogbo, àjọ dọ́bà ni. Àjọ dọ́bà ni.
Àti Uti Adewan Dallas. Victoria Abiju promoter. Orí ló dẹ̀ wá bá ẹ ṣe. Orí ló bá ẹ ṣe. Àwọn òbí sọ́nà rẹ̀ lẹ́síà. All the way of the Muslim. Ìjíyèrè tí ó fẹ́ dóhùn. Otu aka Chineke ugwu anyị agịdịgba tinyere agịdị. Otu aka Chineke ugwu anyị agịdịgba 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 tinyere agịdịgba 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 otu aka Chineke ugwu anyị tinyere agịdịgba emi agịdịgba tinyere agịdịgba Victoria orí ẹgbẹ́ ń tẹ̀sẹ̀ agịdịgba onókọ̀tro gbogbo lórí agịdịgba ani agịdịgba ọlá àdìgbò agịdịgba Adigun agịdịgba agịdịgba ẹ bá mi kí Ṣọlá Adigun ọkọ kẹ́mi bèbí agịdịgba agịdịgba ó ní bàbá ẹ ṣe Ọlọ́run ẹlẹ́dàá ni gbogbo ìgbà láyé ni wọ́n mọ̀ ṣàfẹ́rí rẹ̀ gbogbo ìgbà tí mo bá ti wo iṣẹ́ ìyanu rẹ̀ gbogbo ìgbà yẹn lọ fẹ́ mi àmàpọ̀ sí o Alinko wà ó ṣe Ọlọ́run ẹlẹ́dàá ni gbogbo ìgbà láyé ni wọ́n mọ̀ ṣàfẹ́rí rẹ̀ gbogbo ìgbà tí mo bá ti wo iṣẹ́ ìyanu rẹ̀ gbogbo ìgbà yẹn lọ fẹ́ mi àmàpọ̀ sí ọ̀pọ̀ pátákó gbọ̀wọ́ dádògbò ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó dẹ̀ tọ́pẹ́ lọ nígbà tá a wà láyé ládé ń kọrin sọ́lọ́run gbogbo ìgbà yẹn lọ fẹ́ wá àmàpọ̀ sílé bàbá ó ṣe Ọlọ́run ẹlẹ́dàá mi gbogbo ìgbà tí mo máa ṣàfẹ́rí rẹ̀ gbogbo ìgbà tí mo bá ti wo iṣẹ́ ìyanu rẹ̀ gbogbo ìgbà yẹn lọ fẹ́ mi àmàpọ̀ sí o. Ṣe mọ̀ rí lórí ìfẹ́ Abíọ́dún ẹ̀bá mi kí màmá Abíọ́dún ayé ògùn lánà màmá dára wọn lẹ́wọ̀n aláṣẹ divine labour ní gbogbo yankí ìsàlẹ̀ gómìnà ìpadà rẹ tó bá yá màmá ẹ débẹ̀. Ẹ̀bá mi kí màmá yọ Abíọ́dún màmá dára ó lẹ́wà ibikíbi yóò bá lè lọ ọmọ òkè ẹ̀jẹ̀ láti láyé jẹ́ mọ́mí òwò wà má láyé mọ́mí yèé wọ́n jẹ́ wọn mọ́ ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ abọ́ lójú akọ́lápá fún tẹ̀yìn ọ̀dẹ́ náà ó àgùntù ẹ̀yẹ mọ́mí òwò agbáráyé mọ́mí yèyé Abíọ́dún ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ abọ́ lójú akọ́lápá fún tẹ̀yìn ọ̀dẹ́ náà ó wọ́n lọ mọ èkó ní mọ́mí ẹ̀jẹ̀ sáré lẹ́kọ̀ọ́ tíá. Èkó akéde ìlú ọgọ́. Abíọ́dún máa gbọ́ Èkó akéde sá ìlú ọgọ́. Àrò dáadáa kó máa mọ̀ ká. Èkó aró mi sá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ké àrò dáadáa kó máa mọ̀ ká o. Èkó aró mi sá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Gbogbo ọmọ Èkó tí mo mọ̀ olówó ni gbogbo wọn pátápátá wọ́n ní bàjẹ́ ṣe. Ẹ bá nílé ẹ bá mi kí ọba ní gbòòrò sí a Èkó akéde ìlú ọgbọ́n arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ó ní Èkó akéde sá ìlú ọgbọ́n
all the way from Lagos America Dallas làwà yóò dàbí Èkó ní mọ́mi Èkó akéde sẹ́ ìlú lọ́kọ́ ṣé àròdà ẹ̀ẹ́dẹ́ kó máa wà dá o Èkó àròmì sá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ àròdà ẹ̀ẹ́dẹ́ kó máa wà dá Èkó àròmì sá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ mọ́mi mo ní gbogbo ọ̀nà tí wọ́n wò rè lolúwa tí ń ṣáájú ẹ lọ tó ń ṣáájú ẹ bọ̀ ọ̀nà yóò wú dejú lẹ́gbà ló ń bá ẹbí pátápátá ìmá sí fúgà. Abíọ́dún ṣòwò lẹ́nu dáadáa olóríire ọmọ wọn lẹ́kùrà kejì ìlú ọgbọ́n arọ́mísà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọ̀darí gbogbo ọ̀nà tí wọ́n wò rí lolúwa tí ń ṣáájú ẹ lọ ó ń ṣáájú ẹ bọ̀. Bíọ́dún ọ̀nà yóò wú dejú lẹ́gbà ló ń bá ẹbí pátápátá ìwá sí ìlú gan-an. Wá fi jó yín bàbá wá fi jó yín bàbá. Lórí ọmọ lórí ọkọ ọmọ tó bí ìrògbọ́n bàlújẹ́ ló bá ẹ sílẹ̀kùn ayọ̀ ló sọ ẹ̀dùn lórí ìró jàre. International olówó ó dúró owó ni bó bá bẹ̀rẹ̀ owó ni bó bá lè jókòó owó ni ìmásífù gan-an. Abíọ́dún gbogbo ọ̀nà rẹ o lolúwa ti ń ṣáájú ẹ náà tó tún ṣáájú ẹ bọ̀. Ọ̀nà yóò wú dejú lẹ́gbàá ló ń bá ẹbí pátápátá ìmásífù gan-an. Abíọ́dún máa gbọ́ súnmọ́ mi níbí orí ìsúnmọ́ ni làwọn mọ̀ ṣe ẹni. Abíọ́dún ìdìdá owó òwe gèlè lórí ẹlẹ́gàn dúdá pátápátá Abíọ́dún mo kí ẹrù darí. Abíọ́dún ọba tó ṣoore fún ẹ ó ṣe ìdòwò lọ́tọ̀. Ó máa gbàgbé ìwọ ọmọ rẹ̀ láyé. Ìdí rẹ̀ tó fi yẹ kó olúwa sọ pé olúwa ti ṣòwò ńlá Bíọ́dún ẹnì kankan kò lè ṣe. Ènìyàn ló ti parí bàbá ti ṣe o Abíọ́dún nítorí náà ló yàn pé ẹ ṣe bàbá. Wọ́n lé súnmọ́ mi nílé ìdarí. Abíọ́dún máa mà nínú jẹ́ kí wọlé gba máìkì kó fún ẹ.